Africa Content TV. Ìjẹ̀bú rajà pa wọ́n ń sin àwọn lọ ọ̀dọ́ òkú mọ́ ara ń dẹ gbogbo wọn ọ̀dọ́ òkú mọ́ ara ń dẹ gbogbo wọn làwọn ìlú tó kù bá ń béèrè pọ́npọ́n kí lálá rẹ̀ dá gangan. Ìjẹ̀bú rajà pa wọ́n ń sin àwọn lọ Ìjẹ̀bú rajà pa wọ́n ń sin àwọn lọ ọ̀dọ́ òkú mọ́ ara ń dẹ gbogbo wọn ọ̀dọ́ òkú mọ́ ara ń dẹ gbogbo wọn làwọn ìlú tó kù bá ń béèrè pọ́npọ́n kí lálá rẹ̀ dá gangan. Ìgbà táwọn Jẹ̀bú tán lọ tọpinpin ìgbà táwọn Jẹ̀bú tán lọ tọpinpin Ìjẹ̀bú finú hàn gbogbo wọn Ìjẹ̀bú finú hàn gbogbo wọn wọ́n jóye wọn pé ìjà palẹ̀ rọ̀ wọ́n jóye wọn pé ìjà palẹ̀ rọ̀ náà fi ń sọ pé Ìjẹ̀bú sáwọn náà fi ń sọ pé Ìjẹ̀bú sáwọn Ìjẹ̀bú gbà yẹn wọ́n ń sin àwọn ni Ìjẹ̀bú gbà yẹn wọ́n ń sin àwọn ni ẹranko àbàwọ́n lẹ́yìn bí ọ̀nà náà fi ń sọ pé Ìjẹ̀bú láwọn. àwọn sùúrùtì dédé Ìbàdàn ńlá sùúrùtì ọba wọn sùúrùtì ìgbà kan ni mò ń jẹ ṣingọ́ọ̀mù inú sùúrùtì mo fogun sí sàyìn iṣẹ́ ṣingọ́ọ̀mù mọ́. àṣírí ohun mi nìyẹn inú sùúrùtì ní àṣírí orin ní ṣingọ́ọ̀mù ọpọlọ ò ní dúró.